Aláròyé máa wí o. Dàpọ̀ Abíọ́dún kéde ìsinmi ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ògùn. Ní báyìí, gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣèkéde ìsinmi ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà. Pẹ̀lú ìkéde yìí, ọjọ́ mẹ́ta péré làwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà yóò fi máa lọ síbi iṣẹ́ láàrin ọ̀sẹ̀ kan dípò ọjọ́ 5 tí wọ́n fi ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nígbà kan. Nígbà tó ń kéde ìgbésẹ̀ náà lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún yìí, olórí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọ̀nàsànyà sọ pé àfojúsùn ìjọba pẹ̀lú ìgbésẹ̀ ọ̀hún ni láti fòpin sí agara tó ń dá àwọn òṣìṣẹ́ láti máa lọ sí ibi iṣẹ́ pàápàá lásìkò ọ̀wọ́n gógó epo pẹtiróòlù èyí tó jẹ́ kó nira fún èèyàn láti wọ ọkọ̀ tàbí gbé nǹkan ìrìnsẹ̀ rẹ̀ lọ sí ibi iṣẹ́ tí olúkúlùkù wọn ń lọ látàrí epo pẹtiróòlù tó wọ́n èyí tó mú kí gbogbo nǹkan gbówó lórí sí i. Ṣáájú ni gómìnà Abíọ́dún ti fi gbogbo òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà lọ́kàn balẹ̀ pé ìpínlẹ̀ Ògùn yóò wà lára ìpínlẹ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò ìlànà ẹ̀kúnwó oṣù tuntun fáwọn òṣìṣẹ́ rẹ̀. Ó sọ̀rọ̀ náà nígbà tó ń gba àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ lálejò lọ́fíìsì rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́. Àwọn òṣìṣẹ́ tó wà ní ìpele kìíní sí ìpele 14 lórí àkàbà àgbéga iṣẹ́ ìjọba ní ìsinmi ọlọ́jọ́ méjì ọ̀hún wà fún, nígbà tí àwọn ọ̀gá tí wọ́n ti gòkè dé orí àkàbà 14 sí 17 yóò máa fi ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ sinmi ní tiwọn. Gẹ́gẹ́ bí Ọ̀nàsànyà ṣe sọ, láti inú oṣù kejì ọdún 2023 ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ti kéde ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ fún gbogbo òṣìṣẹ́ láti mú àdínkù bá ìnira tí wọ́n ń kojú nípa ìrìn àjò lọ síbi iṣẹ́ ojoojúmọ́ wọn. Ṣùgbọ́n ọjọ́ kan míì tí ìjọba fi kún ìsinmi wọn yìí, àwọn òṣìṣẹ́ onípele kìíní sí ìpele 14 ló wà fún. Ó wá rọ àwọn òṣìṣẹ́ tó wà lẹ́ka ìṣirò owó àtàwọn olórí ilé-iṣẹ́ pẹ̀lú àwọn lájọ-lájọ ìpínlẹ̀ Ògùn láti rí i dájú pé wọ́n ṣètò tí kò ní jẹ́ kí àwọn ọjọ́ ìsinmi àwọn òṣìṣẹ́ wọ̀nyí mú ìpalára bá iṣẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.